ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún ìyá yẹn wípé ṣé wọn ò lójú tì ní kì í ṣe èbú o ààrẹ Gani Adams mo ti bọ̀wọ̀ fún yín tó mo dẹ̀ respect yín ni o ló jẹ́ ń fún yín ní ẹ àìjẹ́ bẹ́ẹ̀ nínú kájọ jẹ́ èjì kan náà tàbí kí n jù yín lọ bọ́tà ṣe ọkùnrin mi ò ní fi oyè tẹ́ ẹ̀jẹ̀ yẹn sí bọ́tà ṣe ọkùnrin mo gbọ́dọ̀ fún yín lọ́wọ́ yín ni ààrẹ Gani Adams ẹ bá mi sọ fáwọn ajá yín kán mọ ntọ́ bá máa ṣe tọ́ bá máa sọ síta o ǹjẹ́ látìgbà tí mo ti jáde tí bàbá kan tó dàbí tòlótòló tó jáde tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi tí mo ló yẹ kí ààrẹ Gani Adams kó parí ọ̀rọ̀ yìí ni láàrin àwọn àti Sunday Igboho ṣé ń ló mú mi bú sí ṣé kí n wá dákẹ́ kí n máa wò ó torí pé ọ̀gá wọn jẹ́ ààrẹ ọ̀nà kakanfò mo béèrè ìyá ẹgbẹ́ ìyá tó fẹ́ gbìjà ńjọ́ wo lẹ́jọ́ yẹn ẹgbẹ́ yẹn ná ẹjọ́ ẹ dákun ṣe ń gbọ́ mi ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi kọ́mẹ́ǹtì yes or no níjọ́ wo lẹ́jọ́ yẹn APC tẹ́ fi lọ́rọ̀ táwa ń sọ irọ́ níjọ́ wo lẹ wá sórí nẹ́ẹ̀tì a ṣẹ̀ṣẹ̀ rójú yín ni mo rò páwọn ìyá àtàná ti lọ ẹ̀yin náà ṣẹ̀ṣẹ̀ gbà lálejò ẹ máa ṣiṣẹ́ tẹ́ ẹ máa táyà lórí tó wà nílẹ̀ ẹ máa ṣiṣẹ́ gan o ẹ ṣiṣẹ́ gan ẹ dẹ̀ túnra mú gidi gan lẹ máa túnra mú níbo lẹ wà ń gbà tí níbi tí Yorùbá nation torí ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ ẹ wá fi ń jọ́ọ̀jì olóyè Sunday Igboho èmi ò wá mọ̀ ṣé Yorùbá nation la wà lọ́wọ́lọ́wọ́ ní ìsinmi tẹ́ ẹ̀ dọwọ́ bojú nínú ọ̀rọ̀ tẹ́ fẹ́ dá sí ìyá yìí ọ̀rọ̀ àwọn Fúlàní ò ṣe Fúlàní ló wà lẹ́kì í sọ̀rọ̀ Yorùbá nation kò síbi tí wọ́n ti kó adìẹ alẹ́ sára ààrẹ Gani Adams kan mọ́ nínú iṣẹ́ tó lóun jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ni ṣó mọ́ ṣó ṣe mo béèrè mi ò fẹ́ rúdù sí ààrẹ Gani Adams o tẹ́ ẹ bá wá tọwọ́ bọ̀ mí lẹ́nu màá gé yín jẹ màmá tẹ́ ẹ bá tọwọ́ bọ̀ mí lẹ́nu màá gé yín jẹ obìnrin ni yín obìnrin lèmi náà o ṣe ráwọn àwọn bàbá òmùgọ̀ tí wọ́n ń jáde tán sọ̀sọ́kùsọ lẹ́nu tí wọn ò gbọ́n tí wọn ò lo ọpọlọ orí wọn àwọn náà wọ́n fẹnu sọ pé ara àwọn ọmọ APC náà wà lọ́dọ̀ olóyè Sunday Igboho kí ló fà á ẹni ẹ̀ ń gbìjà tó bá jẹ́ pé ọmọọṣẹ́ ń ṣẹ́ ni àwọn ọmọlẹ́yìn wọn ò ní máa sá kiri báyẹn kí lẹ̀ ń sọ yìí wọ́n ló APC ti dá sí mélòó ó ti dá sáì mọye ẹ fọwọ́ bojú kẹ́ ẹ tó jáde kẹ́ ẹ wá sọ̀rọ̀ ni ọ̀rọ̀ tútù ẹ lọ tún fídíò mi wò náà àgbà tèmi kì í ṣàgbà yẹ̀yẹ́ o mi ò sínú àgbà tó jẹ́ pé yóò mọ̀ fọwọ́ ra irọ́ lórí nítorí pé lágbájá ìjẹ́ kínní kan gbà tí kì í ṣe òun ló ń bọ́ mi iṣẹ́ ìlú gbogbo wa ni kì í ṣàdánì kan ṣe iṣẹ́ tí wọ́n gbà ni àdẹ̀rí kan ṣe ẹjọ́ lásán ni wọ́n rò ọ̀rọ̀ àtogún ọdún ẹ̀ṣẹ̀ lè wá fẹ́ fi wétì sí i olóyè Sunday Igboho náà ló ń jagun mọ́ Mọdákẹ́kẹ́ kò sì fi tí Mọdákẹ́kẹ́ ṣe mọ́ ní ìsìn tọ̀yọ́ state náà wà lẹ́nu ẹ̀ ààrẹ Gani Adams láwọn ti jagun kan kinní kan ṣùgbọ́n wọn ò bá wọn jagun Biafra ṣá o wọn ò sínú ogun Biafra o ogun tó le jù ní Nàìjíríà ìyá ń bolẹ̀ wà ń bo lààrẹ Gani Adams wà tẹ́tẹ̀lé lẹ́yìn nígbà yẹn kẹ́ ẹ wá sọ̀rọ̀ ṣáfẹ́ fi ogun Biafra ká fi wé ìtò wà lẹ́yìn káwá nítorí pé a ti jagun Biafra àtún ní dàmí ìmọ̀ láwọn a máa kágbádá kiri láàmú pera wa láre kò sí tó jọ àwọn ọmọ Yorùbá ò gọ̀ mọ́ kódà wọn ò gọ̀ fún olórí ìlú tí í ṣe pírẹsidẹ́ǹtì àwọn ọmọ Yorùbá ò gọ̀ mọ́
bá Haúsá náà ṣe lajú Yorùbá náà ò gọ̀ mọ́ o ntọ́ bá imú ilẹ̀ Haúsá tán dìde wọ́n ní kí oníkálukú kó jáde síta àtàgbà àtọmọdé wọn ò dúró dọ́ba nígbà wọ́n pa èèyàn tọba Sókótó ṣe bó dìde ó sọ̀rọ̀ ṣùgbọ́n nígbà wọ́n pa gbogbo àwọn èèyàn kò mọ̀ dìde kò sọ̀rọ̀ àwọn aráàlú ti dìde sí i àbí tá a láàrẹ Gani Adams tẹ wá mú gbogbo kásán ọrùn tẹ wá dìde tẹ fẹ́ mọ̀ sọ̀rọ̀ sí Iya Cassette ńbo lẹ́wà ó dá ìtàn Yorùbá nation tẹ́ ń sọ ńbo lẹ́wà ńgbà náà tó rà àròjú yín ńgbà náà àwọn àyà tànádà àwọn àyà tí wọ́n wà nínú ọ̀rọ̀ yẹn àwọn dà nígbọ̀rọ̀ Yorùbá nation sẹ́ àwọn àyà tànádà ẹ dákun sẹ́ ń gbọ́ mi ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi kọ́ ẹjọ́ sẹ́ ń gbọ́ mi ẹjọ́ torí Ọlọ́run ó mà ṣe o mi ò mọ nǹkan tí mo tẹ nígbà Yorùbá nation tẹ́ fẹ́ pìtàn yìí níbo lẹ wà nígbà náà abẹ́rẹ́ mọ nǹkan kan ẹ kàn jálù ẹ ń sọ̀rọ̀ sáré ẹ ń ṣègbà sáré ta ló sọ̀rọ̀ sáré àṣekáre ó jẹ́ bàbá tó bí mi lọ́mọ tí nǹkan ṣẹlẹ̀ báyìí mi ní sọ fún mi pé bàbá kí ló dé wọn ò lè fìyàn ṣe ojóye àwòdì kó mọ́ lè gbẹ́dì ẹ̀ ẹ jẹ́ tètè bọ́ṣọ wọn lẹ́ẹ̀lẹ́ fún wọn níbo lẹ́ ti rí kí jagunjagun kó máa wọṣọ funfun kiri ṣé ẹ fẹ́ kábàáyín rọ̀ fún ẹ ni àbáyín fàájà o mọ̀mọ́ ẹ mọ tẹ́ ẹ máa tú lẹ́nu sí Iya Cassette tójú ò bá tì yín ojú ń ti gbogbo èèyàn ẹjọ́ kílẹ̀ ríro àwọn èèyàn fi yín ṣe yẹ̀yẹ́ ni àwọn èèyàn fi yín ṣe yẹ̀yẹ́ ni ó dórí ààrẹ àwọn èèyàn wọ́n ń wò wọ́n láwò rẹ́rìn gan ni tí ì ṣe kékeré ọ̀rọ̀ Sunday náà ṣáá kò dé jáde ńjọ́ kan kó fèsì fún yín rí kò jáde kó sọ báyìí ọ̀rọ̀ yín irọ́ ló pa ńgbà tí Yorùbá nation owó ló gbà ààrẹ Gani Adams náà òpùrọ́ kò gbowó ni mo bí ọ léèrè yá iṣẹ́ kínà rẹ ṣe tí wọ́n fi fún wọn ní owó iṣẹ́ kínà ṣe abẹ́rẹ́ ìjọba gan purọ́ dépò olóyè Sunday Igboho dépò ààrẹ Gani Adams ọba gan purọ́ ọba míì wà tí ń purọ́ abẹ́ ẹ̀gbọ́n pọ́ba kan ni wọ́n ti dè mọ́lẹ̀ l'Amẹ́ríkà yẹn ni ṣebí lórí ọ̀rọ̀ owó yìí náà ni ibo wá ní Sunday tí ìpurọ́ dé lẹ́gbẹ̀ẹ́ tìjọba lẹ́gbẹ̀ẹ́ tàwọn lọ́balọ́ba míì kò tí ì rírọ́ yẹn pa dáadáa kò tí ì rìn máwọn olóòótọ́ ọ̀rọ̀ tí ó fún ní guideline tí wọ́n bá tiẹ̀ wá fún olóyè Sunday Igboho lóyè tàbí pé wọ́n pè síṣẹ́ ṣé wọ́n ní ó wá jọyìn APC ni mi ò wá láti ní mo ń gbìjà Sunday mi ò wá láti ní mo wá gbìjà o mi ò sì wá láti wá dìfẹ́ǹdì ààrẹ Gani Adams ààrẹ Gani Adams ẹ sọ fáwọn ajá yín tójú ò bá tì yín ojú ń tì wá tọrọ ọmọ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́ẹ̀pẹ́ra yín ẹ má dojú tì wá mọ́ ìwọ ọ̀yá yìí màmá ó yẹ kẹ́ ẹ dojú pé gbọ́wọ́ bojú ni ṣerú ẹni tí ààrẹ lè máa bá gbìmọ̀ràn lórí íńtánẹ́ẹ̀tì ni mo béèrè lọ́wọ́ yín Àgbàlá Gabriel Ààrẹ Ọ̀nà Kakanfò ó kù díẹ̀ káàtó fún yín Ààrẹ Ọ̀nà Kakanfò ó kù díẹ̀ káàtó fún yín ẹ̀yin sì ń pe Sunday ní 419 bàbá ńlá kú 419 jàgbà fìrìndí ọ̀kín ńlẹ̀ ń rojọ́ fún yẹn ló wà wájú yín yẹn ẹ tó bá níta ló sọ bẹ́ẹ̀ lémi ni mo sọ bẹ́ẹ̀ ó mọ̀ mí dáadáa ti gbà mú dáa irọ́ ń purọ́ fúnrọ́ Àgbàlá Gabriel lójú òtí ẹ̀ tì yín mo ṣe bí láàrin àwọn lọ́balọ́ba lẹ máa wà tẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ wá tún sọ nǹkan míì ọ̀rọ̀ Sunday yìí náà lẹ́ ń tún sọ kí ló dé tó bá joyè tiẹ̀ kò jẹ́ ńlẹ̀ yín ọ̀tọ̀ lẹni tó fún yín lóyè bóyè mi bá sì dé fún ọ̀tọ̀ lẹni tí ó gbélé lórí tọ́lọ̀ ń bá kọ́ mọ́dọ̀ ya àbí ṣe bí òbò tiẹ̀ ló fọwọ́ mú màmá ẹ mọ̀rú ẹni tẹ́ mọ̀ sọ̀rọ̀ sí o torí àríyìn gbà Yorùbá nation tẹ́ ń pìtàn yìí o àríyìn gbà yẹn tí ààrẹ Gani Adams fi ń jẹ ìkólọ́tún lọ́sì
àwa tá a kó yọ rèé nígbà yẹn ìyá ń bolẹ̀ wà níbo nígbà àṣẹ yín wà nígbà náà tẹ́ wá fi súre fún wa àbí níbo ni wo ọwọ́ yín wà nígbà yẹn tẹ́ fi wá fi ṣépè fún wa pípẹ́ gbígbà tá ń gbà rẹ lẹ́ẹ̀lẹ́ ń gbà yẹn o ẹ ṣe àdúpẹ́ o èmi ò rí yín rárá mi ò sì gba táǹkì lọ́wọ́ ààrẹ rí mi ò gba táǹkì lọ́wọ́ anybody ẹ lọ bẹ ìmọ̀mọ́ ẹ tètè lọ béèrè lọ́dọ̀ PA rẹ̀ ẹ lọ béèrè lọ́wọ́ PA ààrẹ Gani Adams bóyá yẹn náà sì ti lọ ó yẹ ká ẹ rorí yín wò ní màmá obìnrin ni yín obìnrin ni mí kẹ́ ẹ ní bó ní gbogbo àwọn ọmọlẹ́yìn yín ṣe lọ ààrẹ Gani Adams tí mo fẹ́ sọ yìí kẹ́mi o tó lè bọ́ sínú ọ̀rọ̀ èèyàn á wo irú àwọn ẹni tó bá tó á wo irú nǹkan tó fẹ́ ṣe ni OPC ti pín sí mẹ́ta bí méjì kí ni Gani Adams ń wò tí gbogbo ẹ̀ fi ń túká mọ́ lórí àwọn ẹlẹ́ẹ̀kẹ́ èbú àwọn onígbà ọṣẹ àwọn oníwò lọ́wọ́ àwọn nìkan náà ní ń bá ṣe ṣé iṣẹ́ tán gbà nù abẹ́rẹ́ ṣé iṣẹ́ tán gbà nù Ààrẹ Ọ̀nà Kakanfò kì í wọṣọ funfun rárá gbogbo ẹnu ni mo fi sọ jagunjagun agbọ́dọ̀ bá nù jagunjagun ni kódà bí ò tiẹ̀ wẹ̀wù ṣàkàṣíkí bí ò gbéwò dání ìtẹ̀lẹ̀ rẹ̀ lásán ó yẹ ká máa rí inú aṣọ funfun tí ń wọ̀ kiri kí ni nǹkan tẹ́ ẹ bá níbẹ̀ lẹ̀kẹ̀ ni àti ṣéènì ọwọ́ àti àtobìnrin lẹ́gbẹ̀ẹ́ ṣé wọn ààrẹ máa dóbò ni ṣé wọ́n máa bóbìnrin sùn ni mo béèrè wọ́n ló kóńdì ní oko wọ́n máa ń ṣiṣẹ́ tọ̀sán tòru ni ààrẹ tí wọ́n orí òbò làwọn ti ń jagun tiwọn ìyá ó wà lẹ́yẹ̀yẹ́ o ẹ lọ ṣọ́ra yín mi ò fẹ́ thank you lọ́dọ̀ anybody tí Sunday bá gbowó fún mi kó jáde kó wá sọ tí ààrẹ bá gbowó fún mi kó jáde kó wá sọ ṣùgbọ́n èmi mọ ẹni tí ààrẹ fún lówó pé kó fi ẹ má jẹ́ n sọ̀rọ̀ pẹ̀lú rìsíìtì tí máa mú jáde fún yín tí máa dẹ́ tọ́ka ṣòká máa búyàn fún yín lẹ́fẹ́ ni kéèyàn máa fẹ̀rú gbàbùkù lẹ́fẹ́ ni orí íńtánẹ́ẹ̀tì yìí sínú ọmọdé tẹ́ ẹ bá ṣe ń tó dáa mi ò rí babalá onítàn tí ó tì kabọ̀ ní lójú tí mi ò ní dìde ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe tí ò dáa lọ tó kàn jẹ́ ẹjọ́ lásán lẹ́ ń ro Sunday tẹ́ ń bú lójoojúmọ́ yìí kódà kò yà sí yín àárín níta kó tiẹ̀ wá sọ̀rọ̀ ṣé kò yẹ kójú ó tì yín ni ẹ wá tó ń bá ẹ ń pe Sunday lólè ẹ ń pe ní fúrọ́ọ̀dì ẹ ń pe lópùrọ́ ẹ wá ń bá bàbá agbéwìrì sọ̀rọ̀ níta gbangba ẹ rí pẹ́ lójútì èmi ṣe báwọn èèyàn ńláńlá kan lẹ máa jókòó pẹ̀lú àwọn Abdulsalam àwọn Babangida bí Babangida ṣe wà nínú ilé yẹn wọ́n ṣì ń lọ ọba lọ gbàmọ̀ràn mo ṣe bí irú àwọn bàbá Adébánjọ lẹ́jọ́ máa jókòó tá a máa rí tẹ́ẹ̀mọ̀ sọ̀rọ̀ yìí ni pẹ̀lú Àgbàlá Gabriel fìrìndì ọ̀kìn ojú òtì yín mama igbá ọṣẹ tẹ́lẹ̀ máa tún ra mú mama ẹ dákun torí Ọlọ́run ẹ kọ́kọ́ fi bá wa gbà wọn ọmọ lẹ́ẹ̀lẹ́ náà tẹ́ ẹ bá rí wọn gbà á lẹ̀ wálé ẹ máa bọ̀ ń tẹ́ ẹ bá yẹ ẹ fi mí ṣe kẹ́ ẹ tún gbọ́ igbá ọwọ́ yín àti àfọ̀ṣẹ ọwọ́ yín àti inú ilé tẹ́lẹ̀ máa wọ̀ tí àwọn èèyàn lọ́rùn torí ààrẹ Gani Adams ẹ kọ́kọ́ bá wa lò ó fún àwọn báńdíìtì kákànrí kan tiẹ̀ máa họra lásán kárí kákàn máa kó àwọn ọmọ yẹn wá bá wa gbogbo ń tẹ́ ẹ bá rí ẹ fi mí ṣe o wàláì gbogbo ń tẹ́ ẹ bá rí ẹ fi mí ṣe ìdí igbá ọṣẹ nìkan nígbà yín fún ni mama tanada àwọn náà ti mèrè àwọn àǹtí ànádà àwọn náà wọ́n ti já báyá táàrẹ Gani Adams ò bá lérò lẹ́yìn mọ́ ni kó sọ mi lè jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ sí mi kẹ́ ẹ wá lọ bẹ́ẹ̀ ǹjẹ́ ti gbọ́ ẹ lọ ṣọ́ra yín tọpọlọ yín ò bá sọ fún yín pé kẹ́ ẹ pé ààrẹ Gani Adams gẹ́gẹ́ bí mo ṣe sọ Sunday jẹ́ ká gbàgbé àná jẹ́ ká jọ ṣe kínní ó jẹ́rọ ojú òtọ́rọ̀
ó jẹ́rọ ojú òtọrọ ṣèjọba ló repo fún ni ó dá ó lọ sùn sínú igbó ni kò mú nǹkan kan ṣèjọba ló repo fún ṣèjọba ló bá ra nẹ́ẹ̀tì tí ń fi ń wò káàkiri yes ó practice ẹ̀ náà ni ńgbà tẹ́yìn ò bá fojú lẹ́lẹ̀ ní tẹ́ ẹ̀ mọ̀ ṣe tẹ́ẹ̀sì jáde ó sì tún pe àwọn ìjọba tíra a máa ṣe pé ló ṣe ń pamọ́ ni táwọn ọlọ́pàá bá lọ ṣe bá òun ló fún wọn confidence nígbà wọn ti rí pé Sunday wọnú igbó yìí àwọn náà ní confidence láti lọ ó sì tún fohùn halẹ̀ àwọn Haúsá gan wọ́n ti dìde sókè wọn ò lọ bá ìjọba kankan bẹ́ẹ̀ sì ni wọn ò lọ bá ẹni ọba kan wọn láwọn fẹ́ gbẹ̀mí ara wọn lẹ̀lẹ̀ ààrẹ wa ń sọ ó sọ ọ̀rọ̀ kan náà láti yẹjọ́ yìí ó ń jábọ̀ ẹ̀ lè tètè hé kẹ́ ẹni mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ ààrẹ la pè ọ́ abẹ́ mọ̀ pé wọ́n mọ̀ gba nọ́mbà 1 mẹ́lòmíì lọ́wọ́ tí ó wáá di nọ́mbà 3 tí ó wáá di ajá 3 màmá ẹ mójú ẹni tẹ́ ẹ máa bá sọ̀rọ̀ o ààrẹ Gani Adams mo tún sì ń sọ fún yín mo ń respect yín ni o kì í ṣe pé ní mo wá gbìjẹ olóyè Sunday Igboho ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi kìlọ̀ fáwọn ajá yín tó bá jáde kó mọ̀ porúkọ mi mọ́ tó bá ti ń porúkọ mi ní bá wọn sọ̀rọ̀ ẹ̀yin ni máa face agbára tẹ́ ẹni tẹ́ ẹ bá lò lórí mi wà láyọ̀ lẹ́ni yín tẹ́ ẹ bá ti lè lò sí báńdíìtì àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ yẹn ọ̀lẹ́ni ẹ jáde ẹ mọ̀ fògùn halẹ̀ ṣé wọ́n lórí olóyè olóòṣà ni wọ́n fi ń jẹ ni àwọn láàmọ̀ pé wọ́n wà nù lékèlékè àwọn láàmọ̀ pé wọ́n nílẹ̀kẹ̀ lọ́wọ́ wọ́n nílẹ́sẹ̀ ààfin yín joyè kẹ́ ẹ jókòó sáàfin ààfin yín joyè kẹ́ ẹ jẹ́ ògbóǹtarì ọlọ́dẹ ni ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn rùn létí aráyé tójú ò bá tí yín ojú ń tara àdúgbò ààrẹ Gani Adams bí mi ò bá jẹ́gbọ́n yín kó jẹ́jọ́ kan ni mo bá fi jù yín lọ máa jábúrò yín tẹ́ ẹ̀ bá rẹ́ni bá yín sòótọ́ ọ̀rọ̀ máa tún sọ lẹ́ẹ̀kan sí i tẹ́lẹ̀ a ní kí Gani Adams kí Sunday ó wá bá yín ni kò ní wá bá yín ẹ̀yin ni kẹ́ ẹ pé ẹ̀yin ni kẹ́ ẹ pé olóyè Sunday Igboho kò ní wá bá yín àpọ́nlé ni mọ́là Haúsá làwúsá ò mọ̀ jẹ́ ẹ̀yin ẹ máa dúró dè jọba dúró dè jọba tẹ́ ẹ fi dalẹ̀ rú lóyìnbó ṣé bí níjọba fi pè ní ẹ sọ fún ìyá yìí o odò tá a mọ orísun ẹ̀ ni o kò lè gbé ni lọ ẹ sọ fún ìyá yìí torá àrí nígbà tí ojú fi ń pọ́n gàgà tí ń pọ́n koko níbo lẹ tó ti rí ìyá ẹ sọ fún ni àwa àyà yín lórí nẹ́ẹ̀tì rèé tá a bá sì rí pọ́nmọ́ tá a bá pọ̀n tí ó fẹ́ sọ̀rùn òwú tó tá ń fi ọ̀já mú lọ́rùn tó fẹ́ á fún fàdí ààrẹ Gani Adams aláìkí yín ju gbogbo tẹ́ ẹ dánwò yìí lọ a fẹ́ràn yín ju gbogbo tẹ́ ẹ dánwò yìí lọ tẹ́ wọ́n ń pe àwọn ajá rádaràda kan tó jẹ́ pé wọn ò lè wọn kódà tí NEPA bá múná lọ gan wọ́n máa sá lọ ni dépò ìpè yín wọ́n lọ bá Fúlàní Sunday kúrọ́ ìyẹn ó ṣe kìnní kan ó ti fohùn halẹ̀ gbọ́ táwọn Haúsá ń kígbe Sunday ni wọ́n ní ká máa bá wọn kìlọ̀ fún Sunday ṣé bíbẹ̀ náà wọ́n sì ti lọ mú àwọn ọmọ làwọn ọlọ́pàá ti lọ mú àwọn ọmọ tí wọ́n tán jí nǹkan tí wọ́n kidnap tán gbowó wọ́n dẹ̀ mú àwọn ọdẹ yẹn wọ́n mú wọn dání báyìí ipe ìwòwò ṣé bóhùn tí wọ́n gbọ́ tí Sunday Igboho tẹ́yìn náà bá tẹ̀lé nígbà yẹn tàbó tẹ̀lé yín nígbà yẹn ni ń táwọn wí kọ́ làbá máa wí àǹkálẹ̀ fẹ́ máa fohùn halẹ̀ mọ́ gbogbo Yorùbá ti gbọ́n tẹ́ ẹ bá fẹ́ ṣe òṣèlú ẹ bọ́ aṣọ ààrẹ kalẹ̀ kẹ́ ẹ dúró lórí òṣèlú èwo lẹ́wàánú rẹ̀ a lè bá yín gbóhùn sókè ǹjẹ́ ti gbọ́ tá a bá yín gbóhùn sókè tààrà ni ṣùgbọ́n ẹ̀yin náà pẹ̀lú owó ni o ǹjẹ́ gbọ́ torí gbà tí mo fi ń gbóhùn sókè fún yín nígbà èyí dáradára wà láìtàláì mi ò bá kọ́bọ̀ lọ́wọ́ yín mo sì mẹ́ni tẹ́ ẹ fún lówó tó bá dàbí irọ́ tó bá jẹ́ lóòótọ́ jagunjagun ni yín ẹ já mi pé irọ́ wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún yàn lówó pé kó ṣe ẹ wò ẹ lọ ṣọ́ra yín o ẹ sọ fáwọn ajá yín gidi mi ò gbọ́dọ̀ rí lójú ọ̀nà tí mọ́kúnlẹ̀ kí yín ṣùgbọ́n ní inú èyí tá a tẹsẹ̀ bọ̀ táwọn àwọn ìsáwùrú yín fẹ́ mọ̀ sọ̀sọ́kùsọ̀ sí yàn
lẹ́yìn kí n ta ni lọ ẹ̀gbọ́n ẹja súnmọ́ ọlọ́run ò ní ṣe tiyín bẹ́ẹ̀ o ààrẹ Gani Adams ẹ bá ń fàyà ìlétí ẹ sọ fún ẹ fẹnu kò létí ẹ sọ fún ipò ṣẹ̀ṣẹ̀ wọnú ẹgbẹ́ yín ni ìtàn Yorùbá nation tó ń pa yẹn kò dùn lẹ́nu ẹ̀ kò sì mọ̀gbà náà tí ló fi gbọ́ kò sínú ẹ̀ kò sí nínú ẹ̀ ǹjẹ́ ti gbọ́ èpè tí wọ́n ṣe nígbà yẹn fún wa yìí nítorí ààrẹ Gani Adams nígbà tí ò tiẹ̀ ti mú wa ìyá ẹnírú èpè bẹ́ẹ̀ lẹ́nu ẹnírú àfọ̀ṣẹ lẹ́nu ẹnírú gbátẹ́lẹ́ máa wọlé onítọ̀hún ó rí dín nínú yò làwọn ọmọ sì wà níbẹ̀ yẹn kẹ́ẹ̀tì ẹ̀ fi gbóríyìn síta ẹ bá kúkú bá wa lo kinní yẹn káwọn ọmọ jáde tàbí kẹ́ ẹ fi halẹ̀ ẹ rí i pé oyè ààrẹ Gani Adams yóò tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹ kàn ń sọ ọ̀rọ̀ Sunday Igboho ẹnu ló fi ń já wáyà o kódà owó Tinubu ló ran nǹkan kan ní Tinubu bá ràn Tinubu tó ran ṣé kò bú Tinubu ni irú èébú wo ni Sunday tẹ́ ẹ sọ pé Tinubu ló ràn irú èébú wo ni ò bú Tinubu abẹ́rẹ́ wọ́n ní bẹ́yàn bá fọ̀tún bá mọ wí yóò sì fòsì fà á mọ́ra ṣẹ́yìn fẹ́ lé àwọn ọmọ tiyín lọ fẹ́kùn pàjẹ́ ni abẹ́rẹ́ nígbà ó sì jẹ́ pé yín ò tẹ̀lé Yorùbá yíbo lẹ̀ ń tẹ̀lé kiri bí wọ́n bá gbalé lọ́wọ́ èèyàn gan tí wọn ò rówó san kàkà tí wọ́n bá sanwó lé ọ̀dọ̀ yín náà ti máa wá dájọ́ àwọn yíbo yẹn ló máa wín ni ààrẹ Gani Adams ẹ bá wa sọ fáwọn ajá yín yìí o n tí wọn ò mọ̀ wọ́n fẹ́ fetí gbọ́ ni tí sọ pé lágbájá kan irọ́ ń bọ́ náà ti ń pa àníjọ́ òníyá ìdè náà OPC ibo ni wọ́n ti dé náà ìyá yìí ẹ bá mi sọ fún o mọ́mọ́ a kì í fọmọ rẹ̀ bọ̀ rẹ̀ ọlọ́run ọmọ yín ni mo jẹ́ adìẹ kì í dẹ̀ jẹ̀ fún ara wọn o ǹjẹ́ ti gbọ́ tẹ́ ẹ bá lẹ́ ń tẹ̀lé balógun lóòótọ́ àti lódodo ẹ lọ nà án lẹ̀kẹ́ wòwò ẹ mọ̀ ìpọ́ ọmọ balógun ní fohùn ogun bá yín sọ̀rọ̀ ǹjẹ́ ti gbọ́ adìẹ kì í jẹ̀ fún ara wọn tẹ́ ẹ bá wá ní bẹ́ẹ̀ kọ́ ń tẹ́ ẹ lè rí ṣe fún Fúlàní ẹ fẹ́ ṣe sára alé máa ti kabọ̀ yín lójú ìyá wàláì máa ti kabọ̀ yín lójú ẹ wá bàbá tó dàbí egote tó dàbí anga yíbò ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kàṣàkàṣàkàṣà èpè ńláńláńlá ẹnírú èpè bẹ́ẹ̀ lẹ́nu lẹ́ẹ̀fi wọ ẹ̀wù ṣàkàṣí kíkẹ́ lọ fi dẹ́rù balẹ̀ kóyè ó máa ta wọ́n képe ó máa mú wọn àwọn àfa Haúsá míì náà tún ti jáde nísìn tí wọ́n láwọn máa jókòó torutoru ní gbogbo àwọn Fúlàní yẹn máa bára wọn jà ní gbọ́ ohun tí wọ́n ń fọ̀ síta ni ṣèjọba ló fún wọn níṣẹ́ yẹn àbọ́bà kan ló fún wọn níṣẹ́ yẹn lẹ́ẹ̀ní kan ṣe kan ṣe bí ọmọ tí kú níjọ́ súná lẹ́yìn ó ti halẹ̀ mọ́yàn ìyá ẹ wọra yín sí àwọn ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì náà lóòótọ́ ẹni bá ti wà jíwìn náà ní mọ́ dán nǹkan tí ò dá wò ẹ rọra o ẹ táyé ṣe nípò àgbà tẹ wà yìí kẹ wà nù kẹ táyé ṣe ni kẹ máa jẹ táyé ṣe ni kẹ máa jẹ ẹ má jẹ báyé jẹ ǹjẹ́ ti gbọ́ èmi ò sínú àwọn ọmọ Yorùbá nation tẹ́ẹ̀ni sọ pé kínní o ǹjẹ́ gbọ́ wọ́n halẹ̀ mẹ́mi o ẹ má halẹ̀ mọ́ mi rárá màmá èmi pẹ̀lú yín ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ ǹjẹ́ ti gbọ́ ẹ jẹ́ kájọ sọ̀rọ̀ kódà kìí ṣe lórí fóònù kó máa yé yín ǹjẹ́ gbọ́ màmá tẹ́ ẹ bá mọ̀ ìpẹ́ fẹ́ ẹ̀ ń tẹ̀lé ààrẹ Gani Adams lóòótọ́ pẹ̀lú gbá pẹ̀lú ìwo pẹ̀lú irun funfun pẹ̀lú àwọ̀ ẹni kò ṣe the needful ẹni kò ṣe the needful ẹ lọ ṣọ́ra yín wọ́n ń halẹ̀ mẹ́mi o mùsùlùmí tèmi wọ́n ń halẹ̀ mọ́ o ọlọ́run èmi náà sì rẹ́dì láti halẹ̀ mẹ́ni bọ́dì torí ibi tá a ti rí bí wọ́n ti ń dé bẹ́ẹ̀ náà láti rí bí wọ́n ti ń tú o mi ò sì kí ń báyàn lérí ṣùgbọ́n ẹ ṣọ́ra yín ẹ má fẹnu ẹ tiẹ̀ ti fi Gani Adams ọ̀hún fúnra ara rẹ̀ ti fẹnu bára ẹ̀ jẹ́ ẹ wà lójú ẹnìkan ṣoṣoṣoṣo ṣáá títí ọjọ́ fi lọ Sunday náà ni
tó bá jọ ọmọ yín ṣe bẹ́ẹ̀ ṣe máa rò káàkiri náà nù ṣé bí jagunjagun ni yín ọmọ yín kan náà sì máa jogún yín ṣé ẹ̀mí pẹ́ nìkan náà ló máa dúró tì lọ́rùn bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ṣọ́ra ṣóògùn lẹ Yorùbá àti ṣẹ̀ṣẹ̀ lẹ Yorùbá àtàfà lẹ Yorùbá ṣé wọ́n ní ká máa fi ṣera wa ni ṣé wọ́n ní ká máa fi bàtàrà wa jẹ́ ni ìyá ó yẹ kẹ́ ẹ tún nǹkan ṣe ni kò yẹ kẹ́ ẹ bá jẹ́ kẹ́ ẹ wá máa sọ fẹ́mi pé mi ń pa irọ́ kí ni tá ń mọ̀ yín nígbà nǹkan le ẹ lóhùn lẹ́nu báyìí lẹ́wò tí wọ́n fi sọ tí nǹkan fi gbẹ̀yìn ààrẹ Gani Adams tó fi gbẹ̀yìn ẹ̀ lọ́jọ́ kìíní àná kí ló dé tẹ́ ẹ̀ fi bóde fún mo rò pé wọ́n lọ rẹ́ǹtì yín ni màmá ìyókù ọ̀rọ̀ mi èmi pẹ̀lú yín ẹjẹ́ àpàdé Ọlọ́run ó sọ wá jùgbà náà lọ màmá kí ló dé tẹ́ ẹ bá di ọwọ́ ààrẹ Gani Adams ẹyọkan mú ẹ mú ti Sunday ẹyọkan náà dání tẹ́mi náà bá yín fa méjèèjì náà dání ká wá gbé wọn sókè ǹjẹ́ ti gbọ́ abiyamọ ní máa pọn mọ́ abiyamọ kì í lérí oògùn sí anybody lórí íńtánẹ́ẹ̀tì ǹjẹ́ ti gbọ́ àìmọye oògùn abẹnú gọ̀ǹgọ̀ kì í ṣe pé ní òsì ó wà kí ló dé èrè kí lè fẹ́ jẹ ń bẹ̀ kò sí nǹkan kan ilé ayé ilé asán ẹsẹ̀ mẹ́fà tẹ wá ń kígbe kékékékékékéké kódà àkìlódé wọ́rọ̀ ẹlòmíín sọ sọ̀rọ̀ àwọn àmọ̀tẹ́kùn sọ̀rọ̀ àwọn ọdẹ míì sọ̀rọ̀ àwọn àmì tí wọ́n tún gbé helicopter lọ pàdé àwọn báńdíìtì sọ̀rọ̀ nípa ìjọba Sunday náà ni kò dé fún ilé sí sójú ọ̀tí yín ni ìwọ Àgbàlá Gabriel wọ́n ti rojọ́ fún ọtán òṣè ni ó pe Sunday wà jẹ búlálà ǹjọ́ ti gbọ́ irọ́ ń purọ́ fúnrọ́ ta ló fẹnu wúgẹ́ẹ̀tì ta ló jalè tó Àgbàlá Gabriel lórí nẹ́ẹ̀tì mo béèrè owó tí Àgbàlá Gabriel gbà lórí nẹ́ẹ̀tì táàrí kókó ó ju owó táwọn Yorùbá nation gbà lọ mẹ́bọ̀ náà ni ààrẹ Gani Adams gbé síwájú tí ń rojọ́ fún àìlójú tí ń dà yín láàmú Àgbàlá Gabriel sí ààrẹ ọ̀nà kakanfò haba ẹ̀rọ owó náà ṣáwọn ọmọọṣẹ́ yín wọ́n ti lọ ṣá gbogbo wọn ti sá lọ màmá ẹ lọ ṣọ́ra yín o táwọn ọkùnrin yín ò bá lè perí Iya Cassette tán bá wá lẹ́yìn ni kẹ́ ẹ wá pè mí màá rán yín sí wọn o màá bí yín léèrè pé mo lẹ wà lọ́jọ́ kìíní àná ǹjẹ́ ti gbọ́ kéyìí yìí tí n bá tún gbọ́ pẹ́kẹ́ àtorúkọ mi lẹ́nu yín bá tún gbọ́ pẹ́kẹ́ á wàá dàrú. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.